Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ Ẹ̀dá Tuntun. Òní ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: Ayọ̀ Baba nínú ìmúpadàbọ̀sípò. Ìwé orin 1, 6, 5. Mò ń bọ̀ nígbà àgbélébù. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí náà, ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà sí Ọlọ́run, kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura bá lè ti ọ̀dọ̀ Olúwa wá. Ìṣe àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19. Bíbélì kíkà: ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 21 títí dé 27. Ọmọ náà sì wí fún un pé, Bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ, èmi kò yẹ ní ẹni tí a bá pè ní ọmọ rẹ. Ṣùgbọ́n bàbá náà wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́, ẹ sì fi òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ mú ẹgbọrọ màlúù àbọ́pa wá kí ẹ sì pa á, kí a máa ṣe àríyá, nítorí ọmọ mi yìí ti kú, ó sì tún yè, ó ti nù, a sì rí i. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe àríyá. Ṣùgbọ́n ọmọ rẹ̀ èyí ẹ̀gbọ́n ti wà ní oko. Bí ó sì ti ń bọ̀, tí ó ń súnmọ́ etílé, ó gbọ́ orin àti ijó. Ó sì pe ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ wọn. Ó béèrè, kí ni a mọ nǹkan wọ̀nyí sí? Ó sì wí fún un pé, arákùnrin rẹ dé, bàbá rẹ̀ sì pa ẹgbọrọ màlúù àbọ́pa, nítorí tí ó rí padà ní àlàáfíà àti ní ìlera. Ẹ̀kọ́: òwe ọmọ onínàkúnà ṣe àfihàn ìfẹ́ Ọlọ́run fún ìmúpadàbọ̀sípò àti ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni tó bá padà sí ọ̀dọ̀ rẹ̀. Ìhùwàsí bàbá yìí nínú Bíbélì kíkà wa lónìí ṣe àfihàn ìkáàánú àti ìfẹ́ Ọlọ́run. Ó máa ń wà ní ìmúrasílẹ̀ láti gbà wá lágbàtán gẹ́gẹ́ bí onígbàgbọ́, láti pè wá láti láyọ̀ nínú ìmúpadàbọ̀sípò àwọn ará. Jésù pa òwe yìí fún àwọn Farisí, àwọn akọ̀wé àti àwọn mìíràn pé ọkùnrin kan ní ọmọkùnrin méjì. Èyí àbúrò ni ó tètè kọ́ béèrè ìpín tirẹ̀, 1/3 gẹ́gẹ́ bí òfin àwọn Júù, nígbà tí èyí ẹ̀gbọ́n yóò gba 2/3. Bàbá yìí gbà, ó sì pín ọrọ̀ rẹ̀. Nítòótọ́, èyí kò fa ìyapa nínú ilé. Bẹ́ẹ̀ pẹ̀lú, a kò dá ọmọ yìí lẹ́kun. Bàbá gbà kí ó lọ. Bàbá mọ̀ wípé òpin ìrìn àjò náà yóò burú jọjọ. Ọmọ náà lọ, ó sì fi ìwà wọ̀bìà ná ohun gbogbo tí ó ní ìnákúnàá. Ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 13. Ó sì fi ara rẹ̀ jì fún ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 17 ni ó fi àmì ìrònúpìwàdà hàn. Bíbélì wípé, ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní mélòó mélòó àwọn alágbàṣe bàbá mi ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi kú fún ebi níhìn-ín. Nínú ìnira àti ebi, ọmọ náà rántí ọ̀pọ̀ tí ó wà ní ilé, ó sì pinnu láti padà, wípé èmi ti dẹ́ṣẹ̀. Ọmọ onínàkúnà ń ṣe àpẹẹrẹ gbogbo wa lónìí. Bí gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀, tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23. Gbogbo wa gbọdọ̀ ronúpìwàdà. Ayọ̀ Ọlọ́run ni nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá yí padà. Ó ń fi ìfẹ́ ìjìnlẹ̀ àti ìdáríjì rẹ̀ hàn. Àjọyọ̀ bàbá yìí ń ṣe àpẹẹrẹ ayọ̀ Ọlọ́run nínú ìmúpadàbọ̀sípò. Àwa pẹ̀lú sì ní láti yọ̀ nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ronúpìwàdà. Ẹ̀kọ́ àmúrelé. Ìfẹ́ Ọlọ́run àti ìdáríjì mú ayọ̀ àti ìmúpadàbọ̀sípò fún àwọn tí ó bá yí padà sí i. Àdúrà: Ọlọ́run mi, ràn mí lọ́wọ́ láti yọ̀ pẹ̀lú rẹ nínú ìmúpadàbọ̀sípò àwọn ará, àti kí o sì mú èmi náà padà bí mo bá ti kùnà ògo rẹ ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.